Ètò Eji Owuro ó ń lọ ságbo dẹ́kun báyìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá látàárọ̀ ṣe ń gbádùn wa èní gangan ní iléeṣẹ́ wa àpé ọdún mẹ́rin ọjọ́ yìí àyájọ́ ọjọ́ ìlọ́dún mẹ́rin sẹ́yìn náà la tàn báyìí pàm báyìí pé tẹlifíṣàn Orísun bẹ̀rẹ̀ o èpè kẹ́ bẹ̀rẹ̀ sí ní wò wá á dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ibi tó bá wa dé yìí o ibi ẹ̀sìn wa dé àwọn pé a lè débẹ̀ o. Ayé ológo ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ bá dé a dúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ bá dé a dúpẹ́ o Jésù ibi tẹ́ mú wa lọ. A gé àkàrà òyìnbó. Àwọn orin tó powerful. Orin tó powerful ni. Tí a bá kọjú bẹ́ẹ̀ lọ, ẹ̀mí ò gbé gbódú. Bẹ́ẹ̀ because I stop. Mo ti stop. Ẹ̀mí gangan ti fẹ́ gbé. Òun náà ni. Ẹ wọ̀ pé kò yẹ ká bẹ̀rẹ̀ ní December 1. Àwọn èèyàn sùn nínú studio fún bíjọ́ mẹ́rin. Àwọn èèyàn lọlé. Ibi ilé èèyàn ti ń wẹ̀. Because a sọ fún wọn start time wọ́n ti ní 1st of December láti bẹ̀rẹ̀. Technology tuntun ni. Ẹnìkan bíi méjì ló mọ playbox ṣe ní Nàìjíríà right now tó mọ̀ ṣe dáadáa tó dá wọn lójú. Àsomọ́lẹ̀ báyìí ni. Gbọ́dọ̀ lọ. À ń fún lóúnjẹ bẹ́ẹ̀ ni pé ìwọ ò gbọ́dọ̀ lọ. Àtúnṣe díẹ̀ picture àtúrí bàlàbàlà àtúnṣe àlàyé fẹ́ ṣe kìíní. Àárọ̀ ọjọ́ yẹn a bẹ̀rẹ̀. Ìyẹn kọ́ ìbò ń pè ní against Tony. Kò dẹ̀ ń ṣe ẹyọkọ lábẹ̀rẹ̀ Nàìjíríà. Orísun adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Àwọn tẹ́ ẹ rí àlejò méjì yìí onílé làwọn náà. Tẹ́ bá ń wo ètò bàbá ètò dáadáa àwọn máa ń kọrin bẹ́ẹ̀. Èmi tẹ́ wàá mọ̀ pé wọ́n tún lẹ́bùn míì bẹ́ẹ̀. Àwọn ní Ọlá Splendor àbí òun nílé ìtorí ti kéèkì wọn. Àwọn ni wọ́n lò tí wọ́n ṣe kéèkì yìí. Ẹni tí ẹ̀dẹ̀ ń rí ọ̀gá mi ni wọ́n. Ọ̀gá. Ṣáká nìyẹn. Abbey. Ọlọ́run. Tuale. Tá bá sọ pé ọba àtórí awo ọba àtórí ni. Bẹ́ẹ̀ni. Awo kábíyèsí ọba àtórí ni mo fúlù ibo ló ti ní bọ́ ìṣáká yẹn lọ. Kó má dé bọ́lá sí wọn o. Nígbà bá tún yá ẹ̀tún láwọn méjèèjì papọ̀ wẹ́pẹ́ ó dà pé kábíyèsí ọ̀rọ̀ àwọn méjèèjì. Ṣáká ní dá sí wọn. Tí bá fẹ́ rán èèyàn sí President Buhari lẹ́yìn. Màá kàn fún Ṣáká lówó pé lọ sí Abuja make sure pé o deliver message. Yóò sì ṣe. Ìdá kó débẹ̀ kó fún Buhari ní message ẹ̀ àbí kó mọ̀ pé òkè wọn ò tiẹ̀ padà wá sílùú mọ́ bọ́ á rí Buhari. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀bùn tọ́lọ́run fún. Ẹ̀bùn tọ́lọ́run fún náà nìyẹn. Wọn ò jù báyìí náà lọ. Àwọn òbí ń ṣe small but mighty. Àwọn ẹni tí ó lọ àwọn Kókó Zaria àwọn Màláíkà. Màlá ò lè ṣe ọkọ láì pè Ṣáká. Àwọn Ṣẹ̀fí Àlàó. Bàbá Ráfíà. Egun kan kì í ṣe kíní kan egun kan ń ṣe kíní kan. Egun kan kì í rùn gbogbo orí àṣì. Egun kan kì í lè kó dùn. Mo láìkì rẹ̀ wá. Ṣé o bá gbọ́ Orísun bẹ́ẹ̀ mọ́ ní o? Mo máa ń lọ́ṣẹ̀ fíìmù lówó lórí TV. Mo máa ń lọ́ṣẹ̀ fíìmù lówó lórí TV. Máa ń bèrè bóyá orówó yẹn. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ Splendor kéèkì kí lẹ kó jọ síbẹ̀. Ẹ kú dédé wòye o gbogbo ẹ̀yin ará ilé. Kí n ṣe tó sọ nǹkan kan mo fẹ́ kọrin fún Orísun. Mo fẹ́ sọ pé àjọ̀dún ayọ̀ fún wa. Àjọ̀dún ayọ̀ fún wa. Àjọ̀dún ayọ̀ fún Orísun. Àjọ̀dún ayọ̀ fún wa.
mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá mi tó wà lórí ìjókòó àti privilege tẹ́ fún mi láti make very beautiful cake fún Orisun at 4. It's a wonderful privilege. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Nínú àkàrà òyìnbó Splendor. Ó lágbára gan-an. Ó máa ń fa kíkì. Nítorí tẹ́ bá ṣe ń wojú àkàrà òyìnbó yẹn, ẹ rò pé ó pretty. Ó pretty. Ìràwọ̀ ni ìràwọ̀. Ó jọ mí. Ìràwọ̀ náà. Ó ga. Splendor gbà ní. Bẹ́ẹ̀ni, Splendor. Nínú àkàrà òyìnbó yìí, a ní oríṣiríṣi nǹkan adùn, èso tí a dẹ̀ mọ̀ pé nínú Orisun nǹkan bí adùn kò tiẹ̀ lè tán ń bẹ̀ rárá. Àmì ẹ̀ pọ̀ lórúkọ Jésù. Then èso ayọ̀ ó ti spring forth l'Orisun, ó dẹ̀ tún máa spring forth lọ. Then as the name implies, lórúkọ yẹn gangan ṣe wá Orisun. Orisun ìbùkún, Orisun ayọ̀, Orisun rere gbogbo, lórí Orisun gangan. Bẹ́ẹ̀ni, lórí Orisun ni o. Lórí Orisun ẹ̀ẹ́dẹ́gbàdì kúrò níbẹ̀. Ẹ jẹ́ bá fún àǹtí ní program. Ó ga. Àṣebíyàn ti gba programu rẹ̀. Èmi náà bá ti mọ̀ kí n ṣe kéèkì wá sí mi. Tó bá ti jẹ́ pé kéèkì lè fi Ibrahim tí a fi ní programu. Grace ni. Grace yẹn dẹ̀ wà lórí Orisun gangan. Àbí jẹ́ kí n máa kúkú máa jẹ́ Grace gan. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá, adúpẹ́ ẹ ṣé o, ilé-iṣẹ́ yẹn á máa ròkè o, ẹ máa lọ síwájú. Níṣẹ́ táwọn èèyàn dẹ̀ ti rí báyìí, wọ́n máa rí yín sówó, wọ́n máa rí yín sọ́mọ, wọ́n máa rí yín sáìkù tí ṣe bá lẹ́rọ àti àlàáfíà. Á jẹ́ àkàrà òyìnbó, àádẹ́gẹ́ nígbè tí Yorùbá wa ni. Ẹ jẹ́ ká fún wọn wá síbẹ̀ Kwame Oya, ẹ mọ́ síbẹ̀. Èyí tó gbẹ̀ wá fọwọ́ lé ọwọ́ Kwame. Ṣé rí músòmúsò là á pè? Á pè tí má ti pe músòmúsò lẹ́ẹ̀kẹrin. Tí má ti pe músòmúsò ẹ̀ ní músò. Á ṣe tó bá ti dẹ̀ kẹrin. Músò ìwúre. A tún sọ fún ọ, ẹ jẹ́ sọ fún ọ. Ó yẹ ká gbowó lọ́wọ́ ẹ̀. Òótọ́ àgbà lẹ́yìn sí. Ẹ jẹ́ ká gbà. Àgbà lẹ́yìn sí. Adúpẹ́. Àgbò bí olúgbogbo ti gbó. Àmín. Àfọwọ́ pawó. Àmín. Àfẹ̀rẹ̀gì jóbi. Àmín. Àpẹtọpẹ o. Àmín. A máa lọrí. Àmín. A máa bọ̀rí. Àmín. Àní mọ́wọ́ owó. Àmín o. Máa ṣe 6. Àmín. Máa ṣe 7. Àmín. Máa ṣe 8. Àmín. Títí dé 100. Àmín o. Gbogbo abáyé náà láfíà ìkúdẹ́gbẹ̀rẹ̀ aláṣẹ. Àmín ẹ̀pọ̀. Ọlọ́run máa dá wa sí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ wà lé tẹ́ ẹ̀jẹ̀ olólùfẹ́ wa tẹ́ ń gbádùn wa tẹ́ ń ṣàdúrà fún wa gbogbo ìgbà. Tẹ́ wà ní Côte d'Ivoire, tẹ́ wà ní Amẹ́ríkà, tẹ́ wà ní London, tẹ́ wà ní gbogbo Nàìjíríà pàápàá àdúpẹ́ lọ gbogbo ẹ̀yin gómìnà pàápàá àkí yín o àti ẹ̀yin aláṣẹ ìlú gbogbo yín náà la kí o. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ń ṣètò náà tó yẹ pé a máa ń pè wá sórí ètò. Prince Mukala pàtàkì ṣe mọ́yìn adúpẹ́ lọ́wọ́ Dr. Akeem Owodadu, adúpẹ́ lọ́wọ́ Mr. Tìmílẹ́yìn Àjàyí, adúpẹ́ lọ́wọ́ àǹtí Monísọ́lá Ọlágbìyàn, adúpẹ́ lọ́wọ́ wọn. Dr. Fúnmi Adókà gbogbo wọn pátápátá gbogbo ìgbà màmá lè gbogbo ìgbà tá a bá ń pè wọ́n ní wọ́n máa ń jẹ́ wa adúpẹ́ lọ́wọ́. Gbogbo àwọn pásítọ̀ àtàwọn àfáà náà tó wá sórí ètò gbogbo náà ládùúgbò lọ́wọ́ mélòó la fẹ́ àwọn olórin Ṣẹ̀fíù Àlàó adúpẹ́ lọ́wọ́ ẹ̀ láì gba kọ́bọ̀ tí wọ́n ṣe orin fún wa, adúpẹ́ lọ́wọ́ Màláíkà tó ń ṣe orin fún wa, adúpẹ́ lọ́wọ́ Abbas Àkàndé Òbésèrè, adúpẹ́ lọ́wọ́ àwọn míì náà tó yẹ pé wọ́n ti jáde báyìí tó ń pé àwọn ò ṣe orin fún Orisun, adúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ marketing company marketer tó ń fún wa fíìmù, adúpẹ́ lọ́wọ́ Highways Video Man, adúpẹ́ lọ́wọ́ Corporate Pictures, adúpẹ́ lọ́wọ́ Almoruf, Epsilon, gbogbo wọn lọ legend gbogbo àfihàn tẹ̀ ń wo ọ̀pẹ̀lọpẹ̀ wọn ni lọ́dọ̀ lọ́wọ́ bá àṣẹ o. A máa dágbére báyìí lórí ètò wa ìdìbò bí a ti gbìyànjú tó báyìí. Mo lè ní ká tún dúró
jẹ́ ká tún máa bá ká máa mo tún ká tún dúró fún 30 minutes mọ́. ìta ń ṣe yìí. ṣé kí n pàṣẹ yẹn. ìrẹ́ má jẹ́ ká pàṣẹ. èyí tá a ṣe yìí a ti dé àwọn kan mọ́lẹ̀ tó jẹ́ pé wọn ò lè lọ bí iṣẹ́ ọjọ́ iṣẹ́ ni àmọ́ mo fẹ́ ká tú okùn lọ́rùn wọn lè tètè mọ́ lọ kí wọ́n lè lọ sí pé ibi iṣẹ́ ẹni láti ṣe láti mọ̀ ní lọ́lẹ̀. àmọ́ mo wá fẹ́ ká parí ètò yìí àti lólórin méjì àfáà sì wà níbẹ̀ àtẹ̀tí wa ní adarí kan bí èmi la tọ́pọ̀ ètò ẹ wá jẹ́ ká kọ orin kan ká fi dá wákà ká fi parí ètò yìí ẹ ó yá orin wo láàfi ṣe orin dúpẹ́ ó yá ẹ já kọrin o. orin tèmi fẹ́ kọ pé ẹ wá bá wa gbé gbà ọpẹ́ o. Nítorí pé àwọn ẹlẹ́ni táyé ti rò Orísun wípé kò lè dá akọrin ṣe ṣùgbọ́n a rí àánú rẹ̀ gbà Olúwarun ló bá wa ṣe. Adúpẹ́ dúpẹ́ dúpẹ́. Gbádùn orin ẹ.